òyìnbó kọ́ la wá sọ ń bì lónìí bí kò ṣe Yorùbá tó yè kóróko tó jinlẹ̀. Mo gba ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ṣe ipò kíní. A wà ní ààfin bàbá mi Professor Ọba Adékúnlé Òkùnóyè Oyèdèjì kejì ní ìlú Ibà. A wá rí i pé àwọn nǹkan tó dùn nínú àwọn nǹkan tó ń ṣe ó ti ń lọ ó dẹ̀ dáa ó dáa ṣùgbọ́n bí ọjà ní kinní yìí o ẹni tó bá fẹ́ tajà tiẹ̀ a kọ́kọ́ sọ pé àmàlà yẹn ò fà dáadáa eléyìí ló fà nǹkan tó fa púpọ̀ náà kọ́ tá a rí yẹn àwọn òyìnbó dé wọ́n gbogbo nǹkan tá à ń ṣe pátá kò dáa torí kí wọ́n lè ta tiwọn fún wa bẹ́ẹ̀ dẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ òyìnbó bá rìn kọjá nínú ògiri wọ́n ló ṣe magic báwa bá rìn kọjá wọ́n ní olóògùn ni ká máa sá fún ṣùgbọ́n bí ò tẹ́ lè padà sí bí àwọn kan ṣe rí àwọn ìta lè ṣe tó tẹ̀ dá tó dùn tó ìkan nínú ẹ̀ ní Oríkì táwa rí. Ọdún Oríkì ìlà wa ṣe ní àyín. Àwa sóríkì Yorùbá lọ́dọ̀ bàbá wa. Àwa ṣọdún Oríkì Yorùbá. Àwa ṣe Oríkì festival. Àwa gbàṣà wa lárugẹ. Òṣogbo kí ọmọ àṣálà àrèpẹ̀tà wọ́n gbà ọmọ ẹlẹ́ẹ̀lẹ́ àwọn ni mí olóòdì ẹ̀gá mi sùsùsùn ní yàrá Òṣogbo kí ọmọ àṣálà. Ọba àgbàgàdà bí ẹni tí ò lébẹ̀ gan iṣu ń bẹ nílé iṣu ń bẹ lóko aláṣẹ èkejì òrìṣà ọmọ wọn là fún ọgẹdẹ ọmọ ẹni àrùn oko lọ́nà ọjà ọmọ tẹwẹtẹwẹ làwọn tẹ ẹkọ yòó láyàkàrà ọmọ ewúrẹ́ ọ̀ràngún ní jẹ ẹlẹ́tẹ̀ ẹgbàgede àgùntàn ọ̀ràngún ní jẹ ẹlẹ́tẹ̀ ẹ̀yà ọmọ yìí òkùnkùn ọ̀ràngún ní jẹ ẹlẹ́tẹ̀ ẹgbẹ̀rún ọdẹ ọmọ adimobìnrin ọ̀fẹ́ ọmọ òòjà mọ̀tà. ẹ̀là òjò arọ́tíwẹ̀ bí òjò ẹ̀là òjò máa fẹgbẹ́ kẹ̀jágun ẹ̀kọ́rọ́ ọmọ alárámẹ́sì ọmọ àpèjọyè alárámẹ́sì ọmọ adé orí ibi tẹ́ ẹ wà lólómi tútù ẹsẹ̀ òkè ta ni o ti ní òrùn dé tí ó romi tútù tí ò ní bùn mọ́ ọmọ arọ́tíwẹ̀ bí òjò òró ni wọ́n fòdò fòdò òwò ni wọ́n bòdò lóhùn pétu ní gbogbo òyémẹ́tu. nílé òkúta ẹ̀rọ ọmọ pípẹ́ ni ẹ máa gbẹ́ ẹ mọ́ mọ̀ ọ́n ọmọ lọ́mọ nílò akọ́tọ̀gì nínú lẹ́yìn o àlùlà ní ti kí yéyé ọmọ mẹ́ta ni bàbá ọjà àrà òkò sóbi óbí òṣè óbí òkòyè ikú jẹ́ ẹ̀rọ yín sọmọ kékeré àrùn wọn lẹ́ńjẹ lẹ́ńjẹ. Ìyẹ̀rọ àyànlẹ̀ mi jẹ́ Àṣàkẹ́ ọlá ọmọ Mògùn ìmọ̀gbọ́n onírè abúlé sọ̀wọ́ mi nínú ẹ̀sán ọmọ fínà ó bẹ̀ lẹ́nu ọlọ́gbà ẹ̀dá nílé bàbá tó bá lọ́mọ kábíyèsí o. Mògùn rèlè mi èmi ọmọ Yádìjí ọmọ wa bí ẹbẹrẹ ọmọ àtòbí arọjọjọ sún bàbá mi àrígbàgbé mi. Bàbá mi torí ẹ̀gàn ó lẹ́gbẹ̀rẹ́ ọ̀rẹ́ ó ní tí bàbá gan ni kígbà ó mọ̀ ní igbó wà á sọ̀rọ̀ igbó wà á rò ẹ̀kọ́ ìṣirò láfààyò yẹn kábíyèsí o gbogbo ilé o àṣírí sàmọ́lọ́. Mo fẹ́ sáré délé ẹlẹ́rìn mọ̀ sọ̀rọ̀ ọmọ iléèwé ládọ́gba òróró morógun mi bọ̀ nísàlẹ̀ rìn ìmọ̀dún ọgbọ́n nìkan sọ̀rọ̀ ìmọ̀ wọn ẹni kò jọ̀bọ̀rọ̀. Ìmọ̀ràn tẹ́nìkan gbà lórí asán ló já sí ọmọ wẹ́nikẹ́ni mọ́wẹ́rin lógun ẹni ìmọ̀dú bá ta lọ́fà tí ò bá kú tó bá di lálẹ́ àmọ́ forí wọ́ lọ gẹ́gẹ́ bí iṣu ẹni ìmọ̀dú bá fọwọ́ kàn tí ò bá lóyún ọmọ ti tán nínú olúwa ẹni dé ló solú fọwọ́ kàn mí ọmọ kù lára mi níjọ̀kan tí kì í yadẹ́rìn ní gbogbo olówe kò jẹ́ kọ́ mẹ́lẹ́rìn ó lè roko kò jẹ́ kọ́ mẹ́lẹ́rìn ó lè rìnà wọ́n lé fa wọ́n ní ká wá buké mẹ́ta àràrá mẹ́ta àdìtì mẹ́ta àràrá lọ́kọ́kọ́ kẹ́dùn mọ́lẹ̀ ní gbogbo olówe èkejì lọ igi ní kàrà igi ní kòrò kíní kan dùn wìrìwìrì níkùn ǹgì ara rẹ ò mọ̀gbà tó ṣẹ́dùn ńlẹ̀ tó mórí wọ́gbó
ìgbà tó dé lẹ́ẹ̀kejì àbùké bọ́ọ̀bì igi lọ igi ní kàràrà igi ní kòróró kíní kan dùn wìrìwìrì ní kòǹgì àbùké ló mọ̀gbà tó sẹ́dùn lẹ̀ tó mórí wàgbó ìgbà tó wá dé lẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀wẹ̀ àdìtí bọ́ọ̀bì igi lọ igi ní kàràrà igi ní kòróró kíní kan dùn wìrìwìrì ní kòǹgì ẹ̀sìn mọ̀ pàdé tí ò gbọ́yàgò àdìtí ò gbọ́nà mi àdìtí náà ló gègé òrò náà jáde púpọ̀ lówe kí la bá nù gi abọ́dọ̀ òde abọ́kà bàbà abọ́ta wẹ́wẹ́ tó fi jí mọ́ lójú oorun ibẹ̀ náà láti bólúfadé òrùlú ọmọ akẹ́láwẹ̀ ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún òrùlú mo níyọ̀ mo jà tẹ́ májídé mo lè gbólé mo jẹ́ láwọn fún òrùlú mo lé nílé wọ́n lọ rèé sùn tà ládé aláàfin ògbọ́njú ládé òrùlú làgbà fọláàfin. jẹ́dà ọkọ̀ ni mo wá láti ìlú Ẹ̀gbá ọmọ ọdún mọ́kànlá ni mi kábíyèsí o. wákọ́ bá dọ́kọ̀ sí ìjúbà oko àgbẹ̀ rokoroko àṣebà èèpẹ̀lẹ̀ èmi àkànní ti rí bá àwọn àjùní lọ kí n tó máa lọ ó ṣe bá gbogbo lọ́bàlọ́bà ìgbà gbogbo lóyè ìbá ọmọ kékeré ó ṣe bá ẹ̀yin àgbàlagbà torí ewúrẹ́ tí ó wọlé tí ò júbà ó dẹ̀rọ àmúṣomọ́ ìbà yín òǹdó ègìmọ̀gùn mo fẹ́ máa re láwọn bàbá yín òǹdó ègìmọ̀gùn ọmọ amúlà méjì ṣojú ṣẹyẹ òǹdó bẹ́lẹ̀ yín ò ní ìjẹjẹ mọ́ ọ̀jàjà láwọn àpẹ̀yìn bó bá dọ̀la ẹ̀yin lọ́ọ́ máa rí ìjẹjẹ ògùnṣẹ́ túnde òǹdó kan ò gbọ́dọ̀ jẹ́wé ran ẹ̀ sì gbọ́dọ̀ wá gbogbo bẹ́ẹ̀lẹ̀ bàbá tóbi ńlọmọ ìrẹ̀ ló ti ń bọ̀ ọkọ̀ fún mi wá èmi náà ò ní bá òun ṣùgbọ́n lágbẹ̀dẹ ẹ̀yin lọ́mọ ìjì wẹ́rẹ̀ ò jẹ́ nàjà sí abẹ́ tòtò wẹ́rẹ̀ ò jẹ́ nàjà sí rẹ̀ èjì dá tòtò dá ò jẹ́ nàjà mo kún dalẹ̀ òsí onílé àwòrókọ òsí onílé àwòyẹ̀nù òsí onílé àwọn onídìgbòdògbò ẹ̀rú síwájú ẹ̀rú onírè ní rọkọ ìwọ̀fà onírè ní rọ̀dà ọmọ bíbí inú onírè ní rẹ̀ mú ṣékélé rọ́wọ́ ìgbà tí alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ mọ́ o tọlọ́kọ́ talájà wàá máa wí wàá máa rò lọ́nà oko ọlọ́lágbẹ̀dẹ ti jẹrin àgbẹ̀ roko. ọkọ ẹlẹ́rìn ìkékeré wá sí mọ́lù fún ẹsẹ̀ lóko ìkékeré fún ẹsẹ̀ pọ́wọ́ ní ẹ̀ mọ́sẹ̀rẹ̀ yín gbọ́gbọ́n mọ́ owó tààrà ẹsẹ̀ náà náírà kékeré yálà kẹ́ àjíbọ́lá ọba àgbàjà. sọ pé gbogbo àṣà wa ò dáa. Reverend Nightingale ni principal at Wesley College ní Ìbàdàn ní 1928 nígbà tí bàbá wa Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wà ní ilé-ìwé ẹni tó bá kàwé autobiography Awólọ́wọ̀ máa rí bẹ́ẹ̀. Nightingale sọ fún wọn ní 1928 pé ẹ má fi nǹkan tó bá jẹ́ tiyín ẹ má fi ṣàwàdà nù. Way back 1928 tó a ṣe bá gbọ́rọ̀ sí bàbá yẹn lẹ́nu nígbà yẹn ni a ti lọ. ọkọ̀ yẹ̀ ṣọ́ ọmọ agbọ̀n ọyàn yọbí lólú
ọmọ alérí ikú pogun ìkòyí ẹ̀ṣọ́ ọmọlé lọ́rùn ọmọ fíṣọ́ lé ọmọ fíṣọ́ lójú ogun àrùn nígbélé tó sùn pé ogun jábẹ̀rọ̀ ọ̀tẹ̀ ìyá bímí lólú oníkò yìí lọmọ apẹ̀rọ̀gùn jó èyí lọmọ ọjọ́ tí oníkò yìí kú ojú mi pa ló ṣe àgbàlagbà níwọ̀n ìdá. aláwọ̀ ìrìn ọmọ tẹ́ bí ewé ọ̀pọ̀ ọmọ àtòrí tó bí nàmúnàmú ń sàlẹ̀ sàngbọ̀n ìsàngbọ̀n mi ó sọ̀dún lọ́dún bàbá tiwa lónìí wéré òjòjò ẹrú ọ̀ràn wò lépo oṣù ọ̀ràn wò níyọ̀ káre lè lé bàtẹ́ lọ ọmọ arẹ́lá mẹ́jọ ọmọ adánilẹ́gbọ̀n àwọn oṣooṣù mẹ́ta lórí igi àwọn ògún àwọn ọ̀yà àwọn oṣooṣù mẹ́fà lórí àjà àwọn ògún àwọn ọ̀yà aṣọ kílà bá fàrùn òwe ọmọ alárẹ́jọ bí ọmọ adánilẹ́gbọ̀n. ọyọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ àtìbà ọmọ òfó lọ́wọ́lọ́wọ́ kó gbowó kó lè bá àdógún kó lè bá àdìjà kọ́mọ aráyé lè bá àríjẹ́ bẹ̀ ni àwọn ọmọ gbígbàdo sẹ́ńkùlé ẹlẹ́ńkùlé ò gbọ́dọ̀ yájẹ́ bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ sùdànù. mo fẹ́ sáré ta délé oko ìrèsí ọmọ wíra kó má bá ara gbákígbá ní kẹ̀kẹ́ ń sọ oko ìrèsí ọmọ wíra kó má bá ara ẹrúkẹ́rú abilára lẹ́nu oko ìrèsí ọba fẹ́rú ṣàná ìyàwó oko ọba fọ́ lárẹ́rú ọba fọ́ ìkànyá ìwọ̀fà oko fímílẹ̀ mi ò bá tẹ níwá o ìtí mo bá wá ojú torí ẹ nílọ oko kí ẹ má fi àgò rẹ̀ mí lẹ́kún ẹ mọ́ ní kí ẹ mú wá fi ta mí lọ́rẹ oko ìrèsí bọ́mọ bá ní ìrèsí bá kọ̀ tó lóhùn òfin gbámọ́ yìí tó ti fi sílẹ̀ sólè parun ní àlàkẹ́ mo bẹ́lẹ̀ ṣe mú rèé àlàkẹ́ bọ́lá àmú mi ọ̀rá mo bá jí sọlá làkẹ́ jọbẹ̀ tí ò nírú àjísọlá ooo ìrọ̀lá báyìí ní fò láyẹrú ọba báyìí ní fò ìkànyá ìwọ̀fà ìrẹ̀ èrèsé ní fò òkòkò fẹ́bìnrin ẹlẹ́kọ̀ọ́ sùn wá korí àdàbà kò sùn ó kàyà ẹlẹ́rèsé lóko sì sẹ́sẹ̀ tó dápá sí ó sì mọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́sọ̀gẹ̀ àbí òṣoge àjísọlá ọmọ bá kẹ́lẹ́ ojú ogun òkò wẹ́kú ìdí rẹ̀ wẹ́kú o òkò wẹ́kẹ́ ìdí rẹ̀ wẹ́kẹ́ o òkò àlàkẹ́ ọmọ jẹ̀bi ọ̀rọ̀ yan àrùrágàràgùdù ọba ìgbàjà òkò owó ìjàlè fọ́kọ̀ lóbìnrin òkò jowú ó bẹ̀ fún jowú dórí pẹpẹ àjísọlá aṣọ lè gìgì èèyàn ìgbà tó mọ pé lálẹ́ lajà èmi ló ní ìwáṣẹ lórí pẹpẹ ó ní wò lálẹ́ lajà ẹ mọ́ ní dún lórí pẹpẹ òkò jowú ó bẹ̀ fún jowú dórí pẹpẹ ó ní àjísọlá aṣọ lálẹ́ lajà kì í ṣe pé mo lálẹ́ lajà ẹ̀yẹ oko lásán ní dún kí o òkò àlàkẹ́ ọmọ wòyà kó má ba àrà gbákígbá ní kẹ̀kẹ́ ń sọ. ìfẹ́ sáré délé tápà lè pé èrò tẹ̀sí ara ìlódò nílé ọmọ àṣekún lápẹja tápà mọ̀lògùn ní kí n tó wọlé ọ̀yà lọ àní mọ̀lù bámúbámú jákèrè odò egun àlùmíní tápà lè pé Osun mẹ́sìn nìyí ọmọ àjíyàn ego òbí mo tápà ṣèdírẹ̀ǹtẹ̀ lórí ẹ̀sìn mo dédé ni mo ṣèdíjẹ lẹ́ńkẹ́ o olúwo ń fẹ́ ẹ̀sìn ojoojúmọ́ ti lé bàbá yín ni egun àlùmí ò jẹun lórí igbá àkótó ọbẹ̀ làǹgàlàǹgà lórí ẹ̀mí àtẹ́lẹwọ́ ní bàtà gan ọmọ àjílùgì níjàǹtẹ̀ níjàǹbele òbí mo dòdò mo ti ro n kò ró lóko tí ò tù mí gòkè ọmọ arájá ìtí ọ̀yà gbàdá ará àpọ̀là ọmọ òwúrú tí ti lé ibẹ̀ bọ́ lọ́jọ́ sí ó wá sórí òkìtì ló bí olú ló bí ẹ̀sìn tí ló bí ejò ló bí ìgà àwọn àgbẹ̀ òkú ọmọ ejò ní kájà àfolú kúmẹ̀ẹ́gún ọmọ ẹranko àgàn làjílùgì bí dàdàbírí ló bá péré èmi ò mọ̀ bẹ́rì ló padà dàbírí ojú mi ò tó àdàbírí ìbá péré ìbá bọ̀ wálé là ń pè ní jìgá ọmọ iná kó òwúta òjò pálami ọkà tún yẹ̀rì ẹ wá wèrè ìgbà bó ti ń ṣoníyọ̀ lófo ẹ wá wèrè ẹ̀mí bó ti ń lura wọn ní pàìkó obì mọ́mú ti gbá olúròfin ọmọ agbójú yanyan sí olóko olú ìsájú rí mi lókè odò ọ̀kan sáré owó ọ̀kan sáré ọmọ àní ìgbónú rí mi lókè odò. ẹjọ́ ẹ bá ń ṣe alátẹ̀wọ́ ayọ̀. èmi lọmọ ṣàwọ́ àwọn ọgá ọmọ oníbù rẹ́mi ìṣiṣẹ́ boko dòmọ́gbẹ́ ìkòrò ṣe boko dòmọ́ fà àti sí àtìkòrò láwọn mú jọ̀rún lánilé bàbá tó bí àlọ́mọ àwọn ọlọ́mọ bóògùn jẹ́ ń kọ́ mo gbọ́ ọ̀tún ṣàódé nígbà ìgbà. wọ́n ń fi àsìkò yìí bá gbogbo àwọn lọ́balọ́ba lẹ́ẹ̀kan tí a wà ní àpéjọ yìí sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká máa wo àwọn ẹ̀ka tí a ti máa ta àwọn àṣà Yorùbá jí iṣẹ́ ojúṣe tí wọ́n gbé fún àwọn ọba ó ní láti lè mójútó
nǹkan àṣà ìbílẹ̀ wa kì í ṣe ojúṣe ọba láti máa polongo ẹ̀sìn kan ojúṣe ọba ni láti lè dáàbò bo àṣà ní ibi tó jọba lé lórí ẹ sì wo sàtífíkẹ́ẹ̀tì táwọn gómìnà máa ń fún yín tẹ́ bá wò nǹkan tẹ́ kọ síbẹ̀ ò ní pé ẹ̀yin ni alákòóso nǹkan àbáláyé tó wà ní ìkáwọ́ yín níbẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tá a rí lóde òní ni wọ́n ń ta sí àgẹ̀rẹ̀ tí wọ́n ń hùwàkiwà tó ń sọ̀sọ̀kúsọ àìsí Saudi Arabia àìsí ṣe Jerusalem ìbàlójú jẹ́ ìbanilórúkọ jẹ́ ni láti fún ọba akẹ́kọ̀ọ́ àǹdẹ́lẹ̀ kó pé àṣà alábáwá lòun mọ̀ gbé fún wa pé làwọn mọ̀ ṣe nílùú òun mo ń gba gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wà ní ìkàlẹ̀ lónìí gbogbo nǹkan tó jẹ́ nǹkan àbáláyé yín tó wà nílùú kẹ́ ẹ sọ wọ́n jí kẹ́ ẹ ta wọ́n jí ó jẹ́ orin báyìí náà ni ó jẹ́ ọdún ni gbogbo nǹkan ìbílẹ̀ ohun tí a pè ń sórí àpèrè sí ni ọ̀làjú ẹ̀sìn ọ̀làjú ló sì kó wa bá gbogbo nǹkan wọ̀nyí agbàyàwó agbalékèlékè àgbòyà tán ọ̀yà ń yọná lẹ́nu gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ jẹ́ ọba èmi máa ń sọ̀mọ́ ní àti ní ọba oríṣi méjì ní ìsìn àwọn kan ọba àgbàlódé àwọn kan ọba ìtalẹ̀mú ọba tó bá jẹ́ ọba ìtalẹ̀mú àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ wọ́n ẹ gbogbo àwọn oríkì táǹkì ẹ bá ti ń gbóríkì ní ẹ máa rántí gbogbo nǹkan táwọn baba ńlá yín ti ṣe kéèyàn wá pé yín ò dáa kìí ṣe lábáwá láti wá kìí ṣe Ísírẹ́lì kìí ṣe Jerusalem torí náà ńkọ́ ẹ pẹ̀ lórí àpèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tá a ní àìgbà ìdánilẹ́kọ̀ọ́ àìṣe gbogbo orò tó yẹ kán ṣe kò jẹ́ kán mọ̀ wá tí wọ́n máa wù ọba tó bá wọ ìlérò tó lọ pèbí báyìí ni ibi ìtìjẹ́ o gbogbo ọba nìkan kọ́ ló jẹ́ ẹni ọ̀wọ̀ ààfin tó bá ń gbé gangan ibi ọ̀wọ̀ ni torí pé gbogbo nǹkan àbáláyé la sí lọ́jọ́ síbẹ̀ ọmọ tí ìbára sa kó ti létà kẹ́nìkan ń pa ẹnìkan bá dé tó kó gbogbo nǹkan tó tá a tọ́jú rẹ̀ kẹ́nìkan wá dé ó lóun kó síta kí ni ẹ pé wọ́n ọmọ bẹ́ẹ̀ àpótílétà wọ́n á tó pè lóko míì wọ́n á ní ọmọ àlè torí bẹ́ẹ̀ mò ń gba gbogbo ẹ̀yin ọba níyànjú kẹ́ ẹ múra sí ojúṣe yín tẹ́ ẹ jọba lé lórí gbogbo nǹkan ìlú yín ni wọ́n sì máa gbẹ̀yìn alálẹ̀ ẹ̀bẹ̀ ó gbẹ̀yìn ẹ ti jọba lórí oṣó lórí àjẹ́ ẹ̀bẹ̀ ó gbẹ̀yìn ò ní sẹ́yìn ní gangan ẹ̀mí yín ó gùn. Ọlọ́run tó jẹ wà láyé tó jẹ wà láyé. Ebùrú ti ń bà ẹ mọ̀ mọ́ ṣe o ẹ pẹ́ lórí àpèrè bàbá yín o ẹ ò sì ní tẹ́ ẹ buyì fún mi lónìí Ọlọ́run á máa buyì fún yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn orí adé tí wọ́n wà níjòkó àti àwọn tí wọ́n ti lọ. ẹ ṣe àdúgbò àti appoint Iyaniwura as our ambassador gúlè máa tó ṣiṣẹ́ sí níbẹ̀ níwẹ̀ ọ́ gbogbo wa ti lọ sí báyìí a máa gbé ẹ̀bùn Adékúnlé royal doctoral nurses a máa gbé káàkiri. ètò tá à ń ṣe léni gan ọwọ́ Ọlọ́run wà ń bẹ Ọlọ́run gan fúnra rẹ̀ Olóríkì òòrì tó máa ń pe Ọlọ́run ní pátápátá Ọláporogodo Elédùmarè ọba akọ́dá ayé ó ní akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run ọ̀rọ̀ tí gbéná ọmọ èèyàn fọ̀hún àjíkílẹ̀ Elédùmarè ọba tó nílé ayé ó ní agbógun togun ṣẹ́gun ogun lójú ogun nígbò ogun gbógun mi lógun sá gbógun sọ̀rọ̀ ogun ó gbọ́ aṣogun dọ̀ràn mọ́lógun lọ́wọ́ atófiṣẹ́ ogun rán ajámaláyà ọkùnrin ogun Oríkì Ọlọ́run nìyẹn tó tá bá wá ń kí ènìyàn ẹ mọ̀ pé Ọlọ́run fúnra rẹ̀ ní ọwọ́ sí ètò tòní ẹ rí i pé ìjìnlẹ̀ Yorùbá ló ń jáde ń bẹ̀. Orúkọ mi ni Oyèkúnlé Akínbọ̀bọ̀yè Adéṣọlá. Oríkì tàbá ní oríkì Yorùbá nígbà tí àwa ń dàgbà àwọn màmá wa wọ́n máa ń kí wa
ní oríkì ìdílé wa tí wọ́n bá dẹ̀ ń ṣe léyìí nígbà tá wà ní kékeré tá ń dàgbà ó máa ń wú wa lórí orí wa máa wú tó yẹ pé gbogbo history family gbogbo ẹ̀ ló jọ gbèpọ̀ sínú oríkì yẹn so á dẹ̀ jẹ́ kí kóríwú kó yẹn dẹ̀ tún fún wa ní confidence pé àwa náà fẹ́ ṣe dáadáa so ìmọ̀ràn mi sí àwa tá a wà ní òkè òkun àtàwa tá a wà nílé náà torí bá a ṣe sọ àṣà yìí a ti ń jẹ́ kó rẹ̀ nǹkan tá a jẹ́ ń túra láti ṣe ní ìsìn nìyẹn pé ká lè gbé dìde so àtàwa tá a wà lókè òkun àtàwa tá a wà nílé o ká kọ́ àwa gan tá a jẹ́ òbí a gbọ́dọ̀ lè kọ́kọ́ kọ́ ná ká tó lè wá máa sọ sí àwọn ọmọ wa kó a fi lè encourage àwọn náà tó yẹ pé àwọn náà lè máa sọ so àwa gan fúnra wa a níṣẹ́ ṣe lé lórí láti lọ kọ́ èdè oríkì ìdílé wa táwa gan bá kọ́ tá a mọ̀ kó tó di pé àwọn ìyá wa tó mọ àwọn oríkì kan kó tó di pé wọ́n lọ káwa náà ká mọ̀ dáadáa ká lè fi kọ́ àwọn ọmọ wa náà mo gbà wá ní ìyànjú pé ká gbìyànjú láti ṣe eléyìí. ọmọ olùpẹ̀ ni mí Ògúntọ́lá ni bàbá mi Ògúntọ́lá di sábẹ́lẹ̀ tù ú fẹ́ dànù dásọ̀rọ̀gùn pààlà òwòdòmíràn òwòlù mi. eléyìí tí bàbá wa ìbúrú wa ń ṣe à á sọpọ́ọ̀tì ẹ̀ à á tilẹ̀ wọ̀n lẹ́yìn gbogbo táwa lè ra sọpọ́ọ̀tì à á ṣe àwọn àmì ẹ̀pẹ̀ pé ọlọ́run gangan ló sọpọ́ọ̀tì wa. iṣẹ́ táwọn bàbá wa òyìnbó ti ṣe bọ̀ láàrin rí àwọn náà múra sí oríkì ni o ìjálá ni o gbogbo ẹ ni o wọ́n dẹ̀ ní àjọṣepọ̀ ló máa ń mú nǹkan yọ ojú dáadáa. èmi ni aláyélúwà ọba pòfẹ́sọ̀ adékúnlé adéogún okùn oyèdèjì kejì ẹ̀bùrú ti ìlú ibà láti ṣe àgbéga àti ìdáàbòbò oríkì tó jẹ́ àṣà ilẹ̀ yorùbá nǹkan tó wà lọ́kàn wa nìyẹn tá a ṣe bẹ̀rẹ̀ sí ṣe oríkì yorùbá a rí i pé púpọ̀ náà àwọn nǹkan tó jẹ́ àṣà wa àti ṣe wa ní ọ̀rọ̀ ìgbàlódé tí ń parun ní bí wọ́n ṣe ń pírísẹ́ǹtì ẹ̀ ni kò ṣe bá ìgbà yìí mu láwa wá nǹkan tá a lè ṣe láti jẹ́ pé à ń ṣe láti jẹ́ pé à ń ṣe ìwúrí fún àwọn tó ń ṣe àti láti mú orí yá fún àwọn tí wọ́n bá tún fẹ́ máa ṣe. inú ẹ̀kẹrin là ń ṣe inú àyíká wa ń bì kékeré láti bẹ̀rẹ̀ ní àkọ́kọ́ tá a ṣe ṣùgbọ́n ó ń tóbi sí ni ó ń tóbi sí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe rí gbogbo àwọn àwòrán tó ń káàkiri ní ìsìn pé orí gbọ̀ngàn tó bí ojúde náà la máa pe orí fíìdì tó nílà láti ń ṣe nísìn bẹ́ẹ̀ làwọn èèyàn ń pọ̀ sí àwọn tí wọ́n ń ṣoríkì wọ́n pọ̀ àwọn tí kì í ráàyè tó gan tó bá yá nísìn bí ọjọ́ méjì láfẹ̀ẹ́ mọ́ fi ṣe tá a bá fẹ́ gbádùn gbogbo rẹ̀ a tún wá ti fi nǹkan kún pé àwọn ọmọ kéékèèké náà ọmọ wa tó jẹ́ ọmọ tí àwọn ọjọ́ iwájú wa àti fi wọ́n wọ̀ tí ó dẹ̀ pé wọ́n wúyàn lórí wọ́n ń ṣe ribiri méje yàyà mẹ́fà ó tẹ̀ pọ̀ lóríṣiríṣi àwọn tó ń ṣe pò kíní ní ìtòrí àdá wọn sí méjì àwọn tàkọ́kọ́ ní tàwọn tó ń jẹ́ ọmọ ọdún tí wọ́n kọjá méjìlá ẹni tó ṣe pò kíní ó gba 200,000 bẹ́ẹ̀ náà làwọn tó bẹ̀rẹ̀ lọ mẹ́tàlá sọmọ ogún ọdún ẹni tó ṣe pò kíní náà gba 200,000 gbogbo wọn pátá tó bá ti wá wọ́n fún wọn 25,000 ẹnìkan tún fún wọn ní 25,000 láwọn ẹ̀ka àwọn kíní àti èkejì yẹn so àwọn èèyàn ṣáà ṣe dáadáa sí wọn kó fi support ẹ̀kọ́ wọn ni o ẹ̀kan lè mọ rí nǹkan ṣẹ̀kọ́ wọn gbogbo ẹ̀ náà ló ní ètò tó so mọ́ ọ̀pẹ ọmọ tó bá ń ṣe déédéé níbi ẹ̀kọ́ rẹ̀ náà ni wọ́n máa fún ní owó ìwúrí yẹn láti jẹ́ kí ó máa tún ṣe dáadáa sí i kó sì má fi ọ̀rọ̀ àṣálẹ̀ so èrè tó pọ̀ èèyàn kan tó fún wọn ní nǹkan tí wọ́n tún mọ̀ lò ní ilé ìwé wọn. àwọn ọ̀rẹ́ wa káàkiri àgbáyé a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn torí lọ́dọọdún báyìí tí a bá ti fẹ́ ṣe ni wọ́n bá wa dá sí wọ́n fowó ránṣẹ́
sí àwọn ọmọ bẹ́ẹ̀ ètò wá ṣe pàtàkì jù ní àwọn tó ń wá láti ọ̀nà tó jìn torí bí wọ́n bá ń ṣerú nǹkan báyìí tó bá rẹ ni wá káyọ̀ ọmọ ẹ̀ sí ká gbọ́ kò ní ṣùgbọ́n àdẹ̀dáhùn tó wá ń gbé gbogbo tá a dárúkọ pé wọ́n fi ṣe ẹ̀bùn fáwọn ọmọ ẹ̀ àwọn kan ni wọ́n ń gbé kalẹ̀ àdúpẹ́ lọ́wọ́ wọn ìkan lára wọn wá lẹ́nu tí a rí àdẹ̀dúpẹ́ tó látijọ́ tá a ti bẹ̀rẹ̀ náà ti ń ṣe bẹ́ẹ̀ àwọn kan ń ṣe fáwọn ọmọ ẹ̀ ẹnìkan tó fún ọmọ wa kan lówó tó fún ní 200,000 ló náà fún owó school ẹ̀ fún odidi ọdún kan ó ti san ọdún kan tó bá ìbẹ̀rẹ̀ kò ń ṣe ń tà ń dárúkọ rẹ̀ torí ó ní kò nídìí ṣùgbọ́n ọlọ́run mọ̀ ọlọ́run kó dẹ̀ máa bá a ṣúre fún àti gbogbo wọn pátápátá kò sí kọ̀kọ́ tó kéré gbogbo ẹ̀ la mọ̀ ní oore àwọn ọmọ ìlú náà gbogbo súwìtì tẹ́rí tá a mú wọ́n tẹ̀ máa ń gbé nǹkan tá a tún máa ń mú wá ní ọdọọdún gbogbo àwọn tó ń ṣiṣẹ́ gbogbo nǹkan èèyàn pọ̀ nǹkan ìkíṣà wa nìkan la dé àṣeyọrí tẹ́ rí gbogbo àwọn èèyàn ní so àdúpẹ́ lọ́wọ́ yín o àdúpẹ́ o àmọ́ lóore Olúwa túbọ̀ máa bùkún yín kí èròǹgbà wa kọ́pọ̀lọpọ̀ èèyàn kó túmọ̀ wá dá sí kí àwọn tó ń ṣe kí ìwúrí túmọ̀ bá wọn kó tún lè ṣe dáadáa tó jẹ́ pé yóò tún kọ́ntínú bẹ́ẹ̀ àṣà náà fi ní parun yóò fi mọ̀ gbòòrò sí. ọ̀pọ̀ àlàkà lọ́jọ́ ọjọ́ 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 ìyá àlàkà ti dẹ́rù ìjọ wù lóko àkẹ́yìn sí olóko bí ẹ̀rù lọ́kùnkùn rí ọmọ àjùmọ̀gbé ó ní ìwọ ọkọ mi ìgbà tó mọ̀ ọ̀pá ọgbàlẹ̀ lẹ́yìn èmi ló mú mi wá ní oko wá ṣe ìyá àlàkà kó ń gbójú ọba àgbàjà. Orúkọ mi ni Ọlọ́runjúẹ̀dá Àkànní Alébíoṣù mi wá láti ìlú Ẹ̀gbá. À ń ṣe ìdíje oríkì ilẹ̀ Yorùbá. Mo gba ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ṣe ipò kíní. Orúkọ mi ni Ọ̀jẹ́túndé Ahmed Akórèdé ọmọ ìlú Ọ̀yọ́ ni mí. À ń ṣe ìdíje oríkì Yorùbá níbi ọdún oríkì ní ìlú Ìbà ní Osun State. Mo ṣe ipò kíní ní ibi ìdíje náà wọ́n sì fún mi ní ẹ̀bùn 200,000 léyìí tí màá máa gbà lọ́dọọdún títí tí màá fi parí iléèwé. ọmọ erin ni ó di gbòmòdé tèmi ti ìkálà mi ọmọ koro nílé koro lóko ẹ sọ̀rọ̀ ní mi bàbá àwọn orin ọ̀jọ̀gbọ́n bàbá wọn kú mọ́ tó bá dilé Ọ̀yọ́ ọmọ láàfin mẹbílẹ bàbá mi ni Ọ̀yọ́ tètè mọ mi tè lérúkọ ajíbọ̀kè ajíṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ oníṣe bí ìbàbẹ nìkọ̀ọ̀kan Ọ̀yọ́ mi di méjì ọmọ tẹ̀là ẹni tí a ṣe lóore tí ó dúpẹ́ ọmọ erin ni ó dìgbò ògògó mo pé bí ọlọ́sà kó ní lẹ́rù lọ kúkú ní èèyàn tí a ṣe lóore ẹgbẹ̀fà tí ó dúpẹ́ eléyìí ní ìbẹ́ gidi náà ègbèje èmi dúpẹ́ ara mi sì ìmoore kábíyèsí ẹlẹ́bùrúbà ọba Adékúnlé ogbó kábákábá ni ogbó alábàwọn agbórákòrò ló gbóògbín ogbó ẹ̀yìn àgbo fọwọ́ pawó ogbó láéláé ni ogbó ẹ̀dán torí bí ó bá sí kinní kan oníṣẹ́ tí ó bá sì ṣẹ́ àwọn àgbà mọ́nímọ́ní wọ́n ní iṣẹ́ òní dédé ṣẹ́ ó dá mi ní ojú tí ó bá sì ti ọba ẹ̀bùrúbà ọba Adékúnlé o kò sí tí ń jẹ́ ọdún oríkì nílẹ̀ Ìbà ọba Adékúnlé ló dé tó kọ́ láwọ̀ lu ọmọrin ní Òdìgbò gbogbo alágbàtẹrù gbogbo àwọn tó ṣàgbàtẹrù ètò yìí pátápátá ẹ lè mọ̀ ṣe ìpẹ́ ẹ̀yìn òsì mọ̀ ká ìkònà oníkóyìn ní kòkònà ramúramú ayé onira ìyìnmọ̀ elégbè òru onígbẹ̀yìn lọ ẹgbà pàtì onígbàre dànù lọ́wọ́ ẹ̀yìn ẹ wá lè máa ṣe àgàrà onídọ́lọ́wọ̀n ọba ọ̀rọ̀ gbogbo tí ń dùn yín ayọ̀ ní ó dùn ìgbẹ̀yìn. àṣà lọ́ba Àbíkẹ́ mo kí gbogbo rí ládéládé o Fápọ́nlé Àbíkẹ́ mo kí lóye ní tèmi kábíyèsí ọba Professor Adékúnlé Òkúnwòye oyè èdè èjìkejì ọmọ akéré tán wọnú gbó òun lọ akú ọdún oríkì Yorùbá o àṣeyíṣà ọmọdúnlọ́lá Elédùmarè ìrọba àní tètè kú níbodè nísìlẹ̀kùn Ìfápọ́nlé Àbíkẹ́ lèmi jẹ́ o àṣà lọ́ba ní gbogbo lẹ́tọ̀ọ̀kù ìlàrọ̀ ògùn ni mo ti wá ọmọ gbóyè tí ń gbọ́lá.